Working. Mama monitor lady yẹn jọ̀ọ́. Ẹ post account ẹ. Ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Fọlálàwá náà máa ṣe fún ẹ. Arejan. Ó ti rí. Judas ni ó máa pokùnso ní Arejan. Wọ́n ní one for all for one. This is what I was talking about Baba Ijesha's case. Arejan, ohun tó tẹ́ ṣe fẹ́nu ìṣó la máa ṣe fún ìyàwó ọmọ ẹ. A máa dáwó fún níbí. A máa dáwó fún. Ṣé bí wà tí Ìyábọ̀ Òjó lẹ́jọ́ ṣe case ẹnu ìṣó? Àbí wà tí Ìyábọ̀ Òjó kọ́ lẹ́jọ́ ṣe case. Bá ṣe máa ṣe fún wọn náà nìyẹn. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti jáde lórí ọ̀rọ̀ Portable tí arábìnrin kan jáde wípé òun bí ọmọ fún un tí yóò dẹ̀bi wu ọmọ náà. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà bí Portable ṣe sọ wípé Lizzy Anjorin ló gbé ọmọ náà wá lókun náà pẹ̀lú arábìnrin ọ̀hún tí ó fi jáde wá sọ̀rọ̀. Ẹ̀yin wa Lizzy ti sọ̀rọ̀ wípé òun máa fi ọmọ náà òun máa fi gba donation ní ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy. Ìyábọ̀ Òjó jó òun lọ. Ìyábọ̀ Òjó lówó dànù. Ìyábọ̀ Òjó lówó ojú oorun dànù. Ìyábọ̀ Òjó tó ń gbélé bára. Arejan mò ń bọ̀ wá fún ẹ̀mí tí ìdè. Àárọ̀ làwa jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀. Ó béèrè tán ní. Ibi tèmi ra mansion sí ni Ìyábọ̀ Òjó lọ rẹ́ǹtì boys quarter sí. Ilé ẹlẹ́gbẹ́ kan láti bo síbo. Even level mi ní ọdún tí mo wọ film industry. Ìyábọ̀ Òjó ò tí ì lè bá. Kò dẹ̀ lè bá. Gbogbo wọn tó ń pariwo àwọn ya fíìmù 3 billion àwọn ya fíìmù 10 billion ẹ lọ wo content movie wọn ẹ lọ wo props movie wọn ẹ mọ̀ kan tó jẹ́ props nǹkan téèyàn lò ẹ lọ wo yìí tí movie ẹ tó lé movie mi báyìí ní street inú ká wọṣọ nínú fíìmù inú ká pèsè oúnjẹ inú ká pèsè kámẹ́rà inú ká pèsè equipment inú ká tọ́jú àwọn crew member inú ká lo àwọn èèyàn gidi inú ká focus lórí storyline ẹ lọ wò yìí tí fíìmù ẹ tó lé fíìmù mi bá lójú yín Lizzy Anjorin máa ń ya fíìmù ó máa ń náwó sí fíìmù gan tẹ́ ẹ bá lè lọ àwọn èèyàn wá rí yín ṣọ́ndẹ̀ ti rí yín ọkàn yín ò sì balẹ̀ náà ẹ sì wá ń bá mi ibi tí mo ti ń taṣọ. Mama ó máa fún wa ní direct phone number lady yẹn ẹ máa pin account yẹn tá a máa dáwó fún gbogbo ẹ̀yin abiyamọ ìyàwó Arejan yẹn ẹ jẹ́ ká dáwó fún. So now people are living fake life in Nigeria industry. It's going down. Forget it, it's going down. It's going down. 10 years ago ló ti bí ọmọ ó fún ọmọ lọ́mọ ní 2000 ẹ wo bí tí lady yẹn ń gbé èwo graduate ẹ wo bí tó ń gbé èwo graduate ẹ wo bí tọ́mọ yẹn ń gbé ẹ wo bí tí lady yẹn ń gbé lady yẹn ṣiṣẹ́ cleaner ẹ wo lady yẹn ọmọ ọdún 10 ó ló fẹ́ ṣe DNA èmi yìí mo máa gbé oní DNA tẹ̀lé ẹ gbogbo wa jọ máa ṣe DNA ni eléyìí ò kì í ṣe kéèsì bàbá Mohbad versus Lizzy wàá rí pé ìyàwó Mohbad gbọ́n àti ìyá Mohbad àti bàbá Mohbad mo wà sọ pé Ìyábọ̀ máa ti tìyàwó Mohbad kó wá fún mi but that lady that ìyàwó Mohbad that lady is very strong and she's very calculative ẹ gbàgbé ìjọ ọmọ yẹn ò wá fún mi rí ọmọ yẹn ti calculate 2 plus 3 pé àǹtí yìí nígbà lọ fún kéèsì máa fọ́ lójú ọmọ yẹn ò wá fún mi rí ìyẹn ìyàwó Mohbad bọ́mọ yẹn ṣe kéré tó ó ní ọpọlọ jù ẹ lọ Arejan ọmọ yẹn ní ọpọlọ jù ẹ lọ òun ló fi jẹ́ wípé ọmọ yẹn ó hàdì fáwọn èèyàn because gbogbo bí Ìyábọ̀ ṣe ń tí ọmọ yẹn ò tí rẹ̀ lọ́wọ́ ọmọ yẹn dẹ̀ ti sá fún Ìyábọ̀ torí owó òkú ọmọ yẹn tó gbà Ìyábọ̀ Òjó ti gbà á Ìyábọ̀ Òjó fi ṣe fíìmù Ìyábọ̀ Òjó tún ṣẹ̀ṣẹ̀ fa ọmọ ìyàwó Mohbad yẹn mọ́ra ni ó fi cover owó òkú Mohbad tó gbà lọ́wọ́ wọn mo mọ tí mo ń ṣe mo mọ tí mo ń sọ náà very hard working lady ó ń struggle láti feed ọmọ ẹ̀ ṣé inú ìyàwó Arejan àtẹnu ìṣó tó ń lo wíìgì ẹnu ìṣó tó fi 10 million naira joyè ẹnu ìṣó tó ń gbé ní flat ẹnu ìṣó tó lọ ta AC 650,000 naira ẹnu ìṣó tó ta ní 20,000 naira ta ló nídìí ẹ̀pù nínú ìyàwó Arejan àtẹnu ìṣó. Èmi collecting donation for who ṣe bẹ́ẹ̀ máa rí èmi náà máa dáwó ń bẹ̀ tẹ́ máa rí collecting donation
a máa pin account ìyàwó Arejan síbí èmi náà máa dáwó síbẹ̀ tẹ́ máa rí náà mo máa dáwó síbẹ̀ Arejan náà dá sọ̀rọ̀ mi èmi náà dá sọ̀rọ̀ ẹ̀ and this will serve as a lesson. Arejan ṣé bí wọ́n ló kọ́ ewì níjẹta kí ló wá mú ẹgbẹ́ jáde lánàá wo living condition àwọn ọmọ ẹ̀ apparently pẹ̀lú àìríjẹ àìrímu olórí burúkú ti bímọ bíi 50 kalẹ̀ pẹ̀lú okú ẹ̀ kékeré yẹn olórí burúkú awáyé máa ṣe gbogbo ìṣẹ̀ṣẹ̀ sí èmi ò tiẹ̀ ráyè èmi ò ráyè àti lọ gbé lady yẹn wá àwọn ẹ̀yin tẹ́ ẹ ṣe kéèsì warriors ẹ ṣe kéèsì lady yẹn kó dùn ẹ ṣe kéèsì lady yẹn kó débẹ̀ ẹ pin account ẹ àwa náà máa donate owó èho graduate mo ní ẹnu ṣó ń ṣe graduate now àbí ṣé cleaner lẹ́nu ṣó ń gbà tí Ìyábọ̀ Òjó wá gbé tọrọ owó bisikíìtì ṣé bí nítorí kí Ìjẹ̀ṣà lè lọ sẹ́wọ̀n ni Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ṣó wá ẹnu ṣó tó máa pokùnso tọmọtọmọ ẹ ẹnu ṣó Júdásì Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé Júdásì tó máa pokùnso tọmọtọmọ ẹ kí Ìjẹ̀ṣà lè bá lọ sẹ́wọ̀n ni Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ṣó wá láti fi divert public olórí burúkú olòṣì abirùn alárùn kò gbóògùn ní HIV olòṣì oníkókó 6 lẹ́kàn olórí burúkú ọmọ wúlè mọ́tù olórí burúkú aláta olóṣì afapẹ̀rẹ̀ káwọn ọmọ ọlọ́mọ lọlẹ̀ Haúsá olòṣì bẹ́ẹ̀ ló ṣe lọ fi kádàrá àwọn ọmọ ọlọ́mọ lọ gbàtà wá olórí burúkú awáyé má ṣe rere ó bẹ̀rẹ̀ orin tá máa kọ fún Lizzy ní lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ orin yìí la máa fi jógẹ̀ yéè orí pọ́n ti padà mú ẹ.